mi. Kí ló ṣe yìí? Ó mú ọ. Bọ̀ ilé tó wá sọ láti yẹn kọ́. Òótọ́ náà ni. Yes. Ṣorí kò sí nǹkan tí a lè fi ẹ́ wé dóò mi rí angel rí o but you are just like angel. In fact orí mi máa ń wú ni Ọlọ́run jẹ́ o ṣe mí léṣe. Ṣáà máa tún. Ọ̀rọ̀ mélòó mo fẹ́ sọ tí mo fẹ́ fi tàn. Anyway ṣé a ṣe ń lọ bẹ̀rẹ̀? Yes à ń lọ. Aṣọ tó wọ̀ yìí náà wà òkè. No mi lè wọlé lọ mo ní láti change bá dé bẹ́ẹ̀ wọ́n mọ̀ pé ọmọ sexy. Ó yá lọ change gbà. Hello, baby. Àwọn olùgbọ́n bóyá máa ń ṣe first time nìyẹn, gbogbo ìṣe máa ń ṣe nìyẹn, kò sí wàhálà ṣe máa ń ṣe nìyẹn. Màá mú ìyá ẹ̀ lọ, màá mú ìyá ẹ̀ bóyá máa mú wọ́kẹ̀. Dúró jọ. Má gbà ó. Ó gbúdọ̀ gbá. Kí ló dé tó fi ní kó má gbà? Àti pé wọn fún rẹ̀ sójú ẹ̀ fọ́ ni wọ́n kọ́ tó fẹ́ gbà lọ́wọ́ wọn. Kí mo fẹ́ gbẹ́kùn ṣe fẹ́ po ni. Epo náà kọ́ ni epo leléyìí. Epo leléyìí àbẹ̀jẹ̀. Ó dà pé nǹkan ṣe yín lójú ẹ ti wọ búrásì ojú eléyìí epo eléyìí ẹ̀jẹ̀. Epo ni eléyìí. Epo ni àbẹ̀jẹ̀. Epo ni. Ẹ̀jẹ̀ leléyìí kò fi ṣe
ṣèpo. Ṣó lójú? Ó dẹ̀ mọ̀ rán wò. Epo rèé. Ṣépo rèé. Ṣépo rèé. Màmá ẹ̀jẹ̀ létí ẹ̀ ń tà fáwọn èèyàn lépo ẹ ti dáràn. Àwọn sẹ̀mọ́ yìí gan bóyá gan ni ó ṣe yẹ̀pẹ̀lẹ̀ rán sínú gbogbo ẹ̀ gbogbo ará àdúgbò ló máa gbọ́. Àti èwe ṣe ẹ̀jẹ̀ làbá máa jẹ lépo. Ọlọ́wọ́ dán lọ́mọ yìí o ilé ìtújọ lọ́wọ́ dán lọ èmèrè lọ́mọ yìí. Bó ṣe wà yẹn ó lè sọ rẹ́dẹ̀ ó lè sọ black bó ṣe wà yẹn. Epo ẹ̀jẹ̀. Ó dàgbé ìwọ ló fẹ́ fẹ́ ọmọ yẹn náà. Fẹ́ kí ni ṣebí ìwọ ló fẹ́ fẹ́ kí ló ṣe ẹ́ náà. Èmi àbí ìwọ ló fẹ́ fẹ́. Ọ̀gbẹ́ni wo èmi ń lọ ń tèmi bóyá wèrè ta tún rò pé bóyá. Ẹ pẹ̀lẹ́ madam ẹ pẹ̀lẹ́ báwo ló ṣe ń ṣe yín sìn. Ẹ pẹ̀lẹ́ ìjọ dókítà ti bá wá nǹkan yìí. Ó yẹ káwọn náà tiẹ̀ ti dé bí. ẹ jẹ́ kán wá rí mi wọ́n bá ti dé ní kán tètè wá rí mi a máa wá nǹkan ṣe sí. Ìpele ṣe gbọ́ Ọlọ́run aṣọ ìláyà tàlàfíà lágbára Ọlọ́run ọmọ gbóhùn ya máa gbóhùn ọmọ ìpele. How are you now? Tito, you're scaring me. Bó ti ṣe nìyẹn, bó ti ṣe látàárọ̀ nìyẹn, kò yé mi. Kí ni dókítà sọ? Mo ní kẹ́ wá rá wọn tẹ́ bá dé ẹjọ́ ẹ tètè lọ rí wọn. Wọ́n tún ní kí wọ́n rí wọn ni. Wọ́n ní kẹ́ wá rí wọn. Ẹ tètè lọ rí dókítà ẹjọ́. Will you just keep quiet? Bó ṣe ń pariwo lé lórí ẹ náà dà. Ẹ má bínú, bó ti ṣe ló dẹ́rù bà mí. Ìpele ṣe gbọ́. Baby, I love you, okay? Please, you're scaring me. Ẹ má pẹ́ o. Ìpele. I'm not looking for a doctor. What exactly is happening? Just calm down. A máa ní láti operate madam. Wait. Nǹkan tẹ́ ń sọ sí ni pé kò sọ mọ́ òun tẹ́ lè dá tó máa fi bí àfikẹ́ operate. Gbogbo nǹkan tó yẹ ká ṣe láti gbìyànjú pátápátá. No, doctor, that's a no-go area. Ẹ wo ṣé ọmọ Yorùbá ṣáà ní ẹ lè fi abẹ kan lára o. Iṣẹ́ abẹ yẹn ò tiẹ̀ kì í ṣe option tó dáa tọ̀. Ẹ ṣe nǹkan kan tó máa jẹ́ kó bí wẹ́rẹ́ something. Nǹkan tí mo rò pa lè ṣe dìbẹ́ to save the mother and save the baby. That is the only thing I will ṣe. There's nothing telling around there. Nothing. At all. Kò sí nǹkan tá a lè ṣe. A ti gbìyànjú. Doctor, ìgbìyànjú yín ò tó nìyẹn. A ti gbìyànjú. Tá bá sọ fún yín pa a ti gbìyànjú. Understand mi kò tó bá tó yẹ kó bí. Kò ṣe nǹkan tó le rárá. Kẹ́yìn kò fọwọ́ síwèé ni. Then ká carry operation. Anikete, ẹ má sọ̀rọ̀ operation yẹn mọ́ sẹ́ẹ̀. This whole thing is not making sense. Ayọ̀. Ọlọ́mọ ni. Báwo mo ṣe fẹ́ lọ? Ṣé bówó tí mo fẹ́ kó lọ bí tí mo lọ ni mo wá tì yìí? Owó. Wá níbi tó kó sí náà. Irú ọ̀rọ̀ wo ló ń sọ lẹ́nu yẹn? Ṣé èmi kọ́ ló yẹ kí n máa béèrè question lọ́wọ́ ẹ̀? Every time mama wówó, èmi àti ẹnìkan la wà nílé. Báwo ló ṣe ń pòórá? Oh my God, Ṣèyí. Ilé tó yẹ pé all the time ló máa disturb me. Òun wá gbá, òun wá wo, òun wá kòkò bàbá ṣáṣùn. Ṣé wọ́n ní kọ́ ló ń gbénu ilé yìí ni? Èmi ló ń bi àbí kí n bí ẹ́. Èmi àti ẹ̀ṣà la wà nílé. Okay, tọ́nà kó wábi tó kọ sí. Kí n tọ́nà. Kò sí wàhálà. Hold on. Where is the money? Tayo, stand up. I'm looking for this money. Stand up. I think this is becoming unbearable. Kí ni no? What is it? Ó dà pé mo máa wá final solution sí nǹkan tó ń ṣẹlẹ̀ yìí. I need to look for something to do. I beg. Then this stop borrow me. Oh my God, the time. Me, I'm tired though. Oh, aláṣẹ láyé, aláṣẹ lọ́run, mọ̀nàmọ́ná tí sojú ọ̀run yòró ìdá ọmọ àforúlàlú. Anígbá mẹ́ládì, aládì mọ́ nígbà, orí ọmọ kúndùkúndù bẹ nínú gbá mẹ́ládì. Bí
bílẹ̀ bá mọ́ ọ̀yà là. arábìnrin èmi ló porúkọ rẹ. Ṣèyí fún mi lórúkọ mi. Ṣèyí fún mi. Lóòótọ́ lówó rẹ sọnù. Mo sọ náà. tèmi sùúrù kan sọ̀rọ̀ délẹ̀ náà. àmọ́ kò sẹ́ni tó jí ọ ló. ṣó tán ẹ báyìí. Lọ́nà o. Lọ́nà tó pọ̀ ni mọ̀ pé mo ti ń bẹ lẹ́yìn ọ̀fà ó jòdè lọ. arábìnrin yẹra fún wa. ó dáná. o ṣeun. wò mí kọ́ tẹ́tì rẹ bẹ̀lẹ̀ jẹ́ kó fi gbéyàwó ọ̀rọ̀ o. ìwọ ló ń ṣera rẹ o ẹnìkan kún òsì ọ bọ́n ṣe ń tí ọ sójú ọ̀nà bẹ́ẹ̀ ló ń tira rẹ gbẹ́. bẹ́ẹ̀ ni sówó rẹ ní sọnù bọ́ọ̀ bá múra dáadáa ẹ̀mí rẹ ó sọnù. Ẹ̀mí mi bí báwo. ọ̀dà ìyá rẹ ńkọ́. Mọ́mísí mi ti kú. ó ti kú. ṣé ohun tí ìyá rẹ gbélé ọ lọ ǹjẹ́ ò tọ̀nà bẹ̀ sọ́ọ̀ gbà bẹ̀. ohun tó fi lé ọ lọ ń bo ló gbé sí. Nǹkan. kọ́ tẹnu rẹ dáadáa. bí bẹ́ẹ̀ kọ́ ohun burúkú á máa já lóhun burúkú bẹ́ẹ̀ ni ohun burúkú á máa já lóhun burúkú késekése lórí o kàṣàkàṣà bàbá késekése ó ń bọ̀ lẹ́yìn báyìí kó o múra ihun tí ìyá rẹ ní o ṣe gangan tó gbélé ọ lọ́wọ́ ibẹ̀ ní kóòtọ́ kó o má bàa tọ̀gbẹ́ bó ṣe jẹ́ nù. Omi o, Ọ̀ṣun o, Ọ̀ṣun mi àrà, Ọ̀ṣun mire, Ọ̀ṣun ṣẹ̀ǹgẹ̀ṣẹ̀ olóyè ayùn, àwẹ̀dẹ̀ tó kó tó wẹ̀ mọ́, Ọ̀ṣun má ṣe mí má ṣe ràn mí. Omi o. Ó káre. Kò ṣẹ́. Ọ̀ṣun ṣèyí fún mi. Funfun lójú Elédùmarè kò ní wọ́n ẹ́ torí kò ní wọ́n Elédùmarè láíláí. Gbogbo wọn agbára ó wà ní káwọ́ ẹ̀. Omi, owó ẹyọ àti ajé pẹ̀lú ohun bó bá ti ń lò bẹ́ẹ̀ ló máa jẹ́ fún ẹ. Ó dìgbà. Yeye Osun, Yeye Osun, awẹ́dẹ̀ ọmọ. Ẹ má bínú pé mo dá wọn mọ́ yín lójú. Àwọn àlejò pàjáwìrì kan ló ń béèrè yín. Tí bá dẹ̀ nìkan lọ, ẹlẹ́dàá yín ò ní dáríjì mi. Ó ṣan tó burú. Àmọ́ kí ló láwọn fẹ́? Yèyé, aláboyún náà gbé wá. Aláboyún? Bẹ́ẹ̀ ni yèyé. Sọ fún mi pé mo bọ̀. Mo ti gbọ́ yèyé. Yèyé o. Aláboyún. Ọ̀ṣunfúnkẹ́. Yèyé o. Obìnrin tá a gbé lọ́nu yàrá gbẹ̀bí yẹn. Wàá lọ gbé wá sínú yàrá ẹ fún bí. Ẹ dá láyé kún òde gbọ́dọ̀ tẹ̀lé ẹ débí. Yèyé, àwọn mọ̀lẹ́bí ẹ̀ wà lẹ́nu ọ̀nà. Ṣé o létí? O dẹ̀ fi ń gbọ́ràn. Wọ́n ní kó lọ bí obìnrin yẹn wá. Ẹ dá láyé kún òde gbọ́dọ̀ tẹ̀lé ẹ débí. Tó bá ti wá dé ta. Sọ fún àwọn ọmọ pé àgbo tí mo gbélé náà kọ́ máa kó náà mọ́. Yèyé o, ẹ dé tán. Ṣé kí ọdún gbọ́dọ̀ gbọ́dọ̀ pẹ́ lẹ́nu o? Ọ̀ṣun mi ò ṣeun tèmi. Wọ́n ti yìí ní èyí ṣe torí mo ṣe fáráàpọ̀ mi, mo ṣe fàájì òun mi, mo ṣe fún ọ̀gbọ́n àdàpọ̀ mi bá ti ń pẹ̀ pẹ̀lú mi. Ọ̀ṣun ṣe ìjẹ̀ṣẹ́ olóyè ayùn, àwọn èké tó kò tó wẹ mọ́. Ẹ má má jẹ́ kó mú mi, iṣukíṣu kì í mú náà. Èrà kí èrò gbọ́dọ̀ wọ̀ bẹ́ẹ̀, èyí tí mo fẹ́ dáwọ́ lè kò ní mú mi. Tó ẹ kú lẹ́nu ẹ dìde, ẹ di ọ̀dẹ̀dẹ̀ ní ẹ̀yìn dà, ẹ sáré tètè kí a wá gbóhùn ẹ̀nu mi. Aláwa ní sọmọ olóde ìpolú ajé, òdẹ̀ ní sọmọ olóde ìpolú rẹ́mọ, ẹ̀rọ fẹ́ òdáyé, ẹ̀rọ fẹ́ òtútù wà, ẹ̀yin lẹ́fi bí báwo mélòó mo ṣe, mo ní mo ṣàwọ̀ alára, mo ṣàwọ̀ àtẹ̀lò, àwọn òkùnkùn báláwú, àwọn tí mo mọ̀ ní mo ṣe. Tó wọ́n ní bá ké láyé, tó fẹ́ jẹ́ àgbà lóhùn, bálùkù bá ké láyé, tó fẹ́ jẹ́ àgbà lóhùn, bó ní dàda bá kọ láyé, tó fẹ́ jẹ́ àgbà lóhùn, ọjọ́ ọmọdé bá tẹ́wọ́ ní ṣàmọ̀ṣà tó mọ̀ ní jáde,
àwọn olókìkí wọ́n mi là wọ́n ní gbogbo tí bá mílíọ̀nù kó jàṣẹ mo jọ̀gá mo jọ̀gà mo jà fọmọdá tó gbé mi kí jẹ́jẹ́. Òṣùnkẹ́ èyí tí wọ́n mọ̀ bọ̀. Gbẹ̀sẹ̀ báyìí ń tóbi ìwúrò yèyé. Ẹlòmíì ti wà mẹ́tẹ̀lẹ̀. Àwọn ẹ̀kọ́ náà ń gbà wọlé wa. Ọwọ́ mi lẹ́gbẹ̀ẹ́. Ọ̀ṣun o, ẹ̀rí o, ọ̀tá o, àgbá o, omi o. Ọ̀ṣun ṣèǹgẹ̀ṣẹ́ olóyè ayùn, àwọn èdè tó kó tó wẹ mọ́. Yèyé mi àrà, yèyé mi ọlọ́mọ wẹ́wẹ́, Ọ̀ṣun mi ọ̀wá yọrin kówó sí, mo dúpẹ́ ṣe. Ẹ jẹ́ kójú ó tì mí bójú òṣè kí n tinú alẹ́. Ọ̀ṣun o ṣé o, ẹ kú ewu ọmọ o. Ṣé ìyàwó wa bí wa? Ó bí o. Thank you. Sorry, mami mo bọ̀. Ó bí bọ̀, àlàáfíà nìyàwó ẹ wà. Omi ò dànù, bẹ́ẹ̀ sì lágbè o fọ́. Inú ìjà sí pé ọmọ ké. Bẹ́ẹ̀ ni ìyá tún fọhùn. Ẹ kú ewu ọmọ. Ìyá wa, ẹ̀yin gangan ni mo kí. Ẹ kú oríire, ẹ kú oríire, àdúpẹ́, àdúpẹ́. Akọni o, ọkùnrin làǹtìlanti. Akọlò gìdọ́bì. Ọkùnrin ni mo bí. Bẹ́ẹ̀ ni làǹtìlanti, àfi ìbọn bí ọtí méjì. Wọ́n kò bọ̀, ẹ lójú sọ̀rọ̀. Mama, Yeye, I'll give you $1 million now. And Mami, orí mi sọ̀rọ̀ pàdé ìjà lálẹ́. Ẹ ṣé gan Yeye, ẹ má bínú sí wa pé nǹkan tá a kó wá fún yín kéré, ẹ kàn máa fọwọ́ bà bẹ́ẹ̀. Mi ò kéré rárá o, ní gbogbo ló yẹ kí n dúpẹ́ lọ́wọ́ torí tẹ́ kó wá yẹn ó kúrò kékeré ṣe dúpẹ́ Ọ̀ṣun á bá mi dúpẹ́ fún mi òkúta tàná bí ìtàná òkúta tèmi bí tèmi ìta gbangba òjòjò níṣòro kó má nàjà kókó lára tá a lè ara yẹn á lè sówó ara yẹn á lè sálàáfíà níta ìfìdí ṣe bá lè ọ̀ṣun. Ẹ ṣé mà, ẹ ṣé gan. Ẹ ṣé mà. Ẹ ṣé gan, mo dúpẹ́ lọ́wọ́ yín mà. Èmi ni mo mọ nǹkan tí mo go through. Ọkọ mi gan lè testify sí. Ẹ ṣé màmá. Ẹ ṣé, mo dúpẹ́ lọ́wọ́ yín. Yeye, àfi bíi pé màmí ti mọ̀ pọ́dọ̀ yẹn ni Ọlọ́run máa fi wòsàn wá sí. Bó bá tó ń pariwo pé ká má jẹ́ kán fa bẹ̀gbẹ̀ bí ìyàwó mi, èmi ò kọ́kọ́ mọ̀ lọ́rọ̀. Àmọ́ bọ́lọ́run ṣe fẹ́, àwa rí wòsàn náà lọ́dọ̀ yín. Ṣeun gan ọlá kẹ́yìn. Olódùmarè ló lọ pẹ́. Ṣé wàá rí ọ̀rọ̀ ya yín tẹ́ mẹ́nu báyìí? Abiyamọ dáadáa ni o. Ó gbìyànjú bẹ́ẹ̀ ṣe ń lọlé. Mo fẹ́ kẹ́ bá mi ra aṣọ aláràǹbarà olówó ńlá. Kẹ́ ẹ gbé fún ìyá náà. Ó fi tinú tẹ̀dọ̀, ó fi súre fún yín. Bó bá ṣe lè, ire náà yóò mọ̀ yín. Àṣẹ. Yeye, ṣé kò ju yẹn lọ? Kò jù bẹ́ẹ̀ lọ. Bá a dẹ̀ ṣe ń lọlé yìí náà ni. Tó bá kárò mọ́ yín lọ́wọ́. All right. Oore Yeye o. Ẹ ṣé mọ̀. Mami, èmi àti títọ́ jáde àwa píkì kìíní fún yín bóyá máa láìkẹ́. Ẹ ṣé ìyá mi. Yes, ma'am. Ẹ
ṣe mo dúpẹ́ ọmọ àṣeyọrí ẹ̀fẹ́ yìí náà. ṣé rí pé music tẹ́ ń gbọ́ yìí ó ti loud jù ni ó disturb brain mi ẹ̀ẹ́dẹ̀ pa. Diola ó jáde lọ ó dé èmi tí mo ti ń gbọ́ music tó dé wá ní kí mi dé kí kó wá pa music fún ẹ. Because ó ti ń pariwo jù ni tí wọ́n fẹ́ gbọ́ music ẹ lè lọ sí club house àbí kẹ́ lọ sí any joint kẹ́ lọ gbọ́ music yín bẹ́ẹ̀. Please, I beg of you. Jọ bigger sitting room man, go and make use of that place. Jẹ́ kí n relax make n gbọ́ orin mi now. Okay, ẹ ready àti páàbì ẹ fẹ́ páàbì dádì ni máa fẹjọ́ yín sùn dádì ni máa fi ẹjọ́ yín sùn. ẹ jẹ́ kí dádì dé ẹ jẹ́ kí dádì dé. Diola wá ṣé o wà all right ṣé o wà all right ṣá wàá fẹjọ́ mi sùn dádì. Kí ló ń ṣe Diola? Sitting room méjì ló wà nílé kó lọ sí kan mo wà ń bí mo ó jáde lóde òkè ó ti pa. Màá dẹ́ díò pẹ̀lú ẹ lọ́jọ́ kan dádì ló máa ń bá ẹ jẹ ẹgbẹ́ òṣì. Dad ṣẹ́rí èmi kàn ń play orin ni kò rẹ̀ sí nǹkan mi lẹ́yìn ẹ̀ ṣé mo disturb ẹ jù bẹ́ẹ̀ ṣé mo disturb ẹ pẹ̀lú yẹn. wọ́n pariwo mọ́ mi. Stop it. O kàn play orin ni lòun bínú sí wo ẹ̀fẹ́ mi mò ń sọ fún ẹ dẹ́ẹ̀dẹ́ o mi ò ní tolerate anything pẹ̀lú ọmọ mi o ti bí ṣe kí ọmọ mi ẹ bá mi kẹ ni tó bá lè bá mi kẹ bẹ́ẹ̀ ló má dìjà òótọ́ ló gbọ́ lẹ́nu mi how can you be doing that. ẹ wò dádì wọn kò ń pariwo mọ́ mi ni. Can you imagine ó ń pariwo mọ́mọ́ mi owó ń pariwo mọ́mọ́ mi ó dẹ̀ mọ̀ pé kò right. Èmi pariwo mọ́ ẹ. Yes. Diola that's not fair. Okay ní kó má bínú apologize. Sábúrò mi. Bẹ́ẹ̀ni bàbá lè apologize lọ́wọ́ ọmọ pàápàá. Okay wọ́n ní kí n apologize sí ẹ. Ẹ̀wọ̀n dádì mi wà òkè ẹni kún tún sọ. Èmi náà agree pé kò sọ dáadáa wọ́n ní kí n bẹ̀ apologize properly. Diola, I'm sorry. Is that enough? That is better. Abi my dear. Okay. Daddy, I'm coming. Daddy, I'm coming. Shut up. O mọ̀ pa manage ọmọ yìí ni ṣó yẹ kí wọ́n tún máa provoke ṣó yẹ kó máa jẹ́ kó bínú o mọ̀ pé kò dáa kó máa bínú ni ṣó o mọ̀ yẹn ni stop doing that stop doing that bí mo ṣe ń kẹ́ ni kẹ́ bá mi kẹ́. Daddy, no matter what ó yẹ kó o náà mọ̀ pé gan ẹni mo jẹ́ she don't rude to me. pẹ̀lẹ́pẹ̀lẹ́ ló máa fi sọ fún un she must not be angry you understand tó bá angry aggravate n tó ń ṣe. Mo ṣáà ti ṣe nǹkan tẹ́ fẹ́ báyìí mo ti sọ sorry fún ọ̀dà ẹ̀yin náà ṣe nǹkan tẹ̀mí náà fẹ́ mo ti bá yín sọ̀rọ̀. Èwo ṣe tó wó. Owó ni dad. Wọ́n lè gbé báàgì mi wá jẹun fún ẹlẹ́kọ̀ọ́. Oh, that's my dad. ẹ̀yin ẹlẹgbẹ́ mi wọ́n máa rí nǹkan tó ara wọn ò rí ọrí mi o. Ọ̀ṣun ṣe ìṣetán ń fọwọ́ padà mí lójú ẹrù tí mo pé ọmọ tù ó ní láàfin kóhun ó tù ó sì kó sí tu ẹrù náà
ẹ ṣáà gbọ́ pé ìyàwó ọmọ mi ti bímọ. n ò mọ ohun tó kàn án ṣe inú ọ̀rọ̀ mi bí mi mo níyàwó ọmọ mi èyí bá sì wù mí ni n ó fi ṣe kò wá tán síbẹ̀ o Ọ̀ṣun ṣe ó tún wá pàrokò ránṣẹ́ mi ẹ fi mí ṣe gbígbà o ẹ dákun ẹ gbà mí ẹ má jòjú ó tì mí o. dundun ọmọ náà má tiẹ̀ wá ńlá tájú o bílù bá sì ti ń ró láròjù. ó ṣe tán àtìyá yeye ṣe bẹ́ẹ̀ yín lè fọwọ́ yẹpẹrẹ mú ṣèyí fún mi ta ni ṣèyí fún mi kò ju káwọ́ mi yìí lọ. olórí tó bá jẹ́ bẹ́ẹ̀ ẹ já dá sẹ́ẹ̀ríà fún. dandan ni òun gan náà ni ó wàá lọ ṣiṣẹ́ hùn ẹ wo kí oòrùn ọ̀la ó tó wọ̀ yóò filẹ̀ ṣaṣọ̀bọ̀ra ni. bẹ́ẹ̀ ni. Ọ̀ṣun ṣèyí fún mi á dáa fún ẹ o gbogbo ohun tó bá ń dáwọ́lé látòní lọ a máa yọrí sí rere fún ẹ bó bá ti ń lù báyìí òun ló máa dùn ún tó bá bojú wọ̀tún wàá rí mi níbẹ̀ tó bá bojú wòsì wàá rí mi níbẹ̀ níbi gbogbo tó bá ń lọ wàá máa bá mi pàdé lẹ́yìn tó o bá ti ń lù á máa dún fún ẹ ní o wàá máa mọ̀ ṣe lójú ọmọ aráyé ni o Ọ̀ṣun o omi o. Ewé arẹmọ o. ìyá àgbà ó tó kí n kí ẹ lọ lé bàbá ẹ ìyá mi ará àfẹ ọmọ owó ilé òkun ẹ títí ọmọ àfẹlẹgẹlẹ yèyé mi ọmọ abúnimáṣòkì ọmọ abúnimáyẹrawò ọmọ olóbìwọ̀rọ̀ kọ ẹ̀bá ọ̀nà ọmọ olóríṣà mẹ́ta ìkan ń pagi ìkan ò lè pagi ìkan ń ṣagbálẹ̀ ọjà èyí tí ń pagi ìyẹn òrónú gbó èyí tí ò lè pagi ìyẹn ìlúkú èyí tí ń ṣagbálẹ̀ ọjà agẹmọ àfijó wẹ̀nẹ̀wẹ̀nẹ̀ ìyá mi ò ṣe mo dúpẹ́ Ọ̀ṣun ṣé o iye ọmọ nígbẹ́mọ ìrùkẹ̀rẹ̀ àgbọ̀mọ Ọ̀rúnmìlà Ọ̀ṣun ẹ máa gbà mí gbà gbogbo. ìwọ tí ẹ sórí wàá lọ lé wàá lọ sọ fáwọn òbí ẹ ipò ohun ẹ kò kọ́ṣẹ́ Ọ̀ṣun ṣó ti yí ẹ torí mi ò lè gba any student láìsí consent àwọn parents ẹ nínú ẹ ṣọ́rọ̀ mi yí ẹ tó bá ti délé tó bá tẹ̀lé ẹ débi kò sí wàhálà. Alright, kò sí problem mama but mama ṣé mo lè sùn sí ìgbà ìmọ̀jú. oorun wẹ̀ ò ní lè sùn o tó bá ti délé wọ́n ṣàlàyé fáwọn òbí ẹ má ti tẹ̀lé ẹ débi kò sí wàhálà nípa ọ̀rọ̀ alátọ́sọ́pọ̀ ńlá kékeré ni àmúnikò má rẹ̀ rùn àmú àlá yẹn mo fẹ́ kó tẹnu àwọn òbí ẹ jáde wọ́n má ti rọ fún mi àmọ́ òbí ta fẹ́ bá yàrá já. kódà mo ti gbọ́ mọ́ ẹ ṣe gan. ilé o káàbọ̀. Yèyé o ó yẹ kẹ́ ẹ ti wọlé lọ sùn ẹ̀yin tẹ́ ti ń ṣe wàhálà látàárọ̀. oorun wẹ̀ ṣé ìwọ ò mọ̀ pé ẹni tó bá fẹ́ sùn kò kì í sùn àti pé òru là á ṣèkà èèyàn tó bá ṣe lọ́sàn-án kò ní fara rẹ̀ lọ ìwọ máa wọlé lọ sùn èmi náà fẹ́ wọlé náà. mo máa dúró yèyé ẹ máa fi ṣetán. ṣé o dúró orú ẹ̀ tì mí lánàá ni mo ní o wọlé lọ wọlé lọ.
Táyọ̀dé bàbá tàṣẹ Àjàgàdà bàbá èpè òkùnmùkù bàbá gégùgégù Táyọ̀dé bàbá tàṣẹ ló kọ́kọ́ tàṣẹ ó pàṣẹ Ọ̀ṣunbàńpá ó yọkùn ẹ̀ ó fi ránṣẹ́ sí wọn lóde ọ̀run Àjàgàdà bàbá èpè òun ló kọ́kọ́ ṣépè ó ṣépè ẹ̀kàn mi Ọ̀ṣunbàńpá ó yọkùn ẹ̀ ó fi ránṣẹ́ sí wọn lóde ọ̀run òkùnmùkù bàbá gégùgégù òun ló kọ́kọ́ gégùn ó gégùn ẹ̀kàn mi Ọ̀ṣunbàńpá ó yọkùn ẹ̀ ó fi ránṣẹ́ sí wọn lóde ọ̀run ìṣọmọdé ìṣàgbà àbí irú rẹ báyìí ló bá ń porí mi níbi ìgbé ara òun làrá ké wọlẹ̀. ó tó ta ló ṣe fún ọ kí ni kí ọ lọ́kàn lónìí kọ́ wọ́n bẹ́ẹ̀ sánjọ́ kú rẹ̀ mọ́ wájú àmọ́ ó sì kú ojú lọ́nà ń bọ̀ dẹ̀dẹ̀. ilẹ̀ mú kò síbi tó ń lọ ìwọ ti gbàgbé ni akínbélú níbi ó fẹ́ lọ rẹ̀ rà fún akínbélú níbi ó fẹ́ lọ rẹ̀ rẹ̀ pé ẹ̀fún tọ́lá ríbi ó fẹ́ lọ rẹ̀ rà ṣẹ ẹ̀fún akínbélú lápá akínbélú èpè akínbétè ni ó pa akínbétè àṣẹ ẹ̀fún tọ́lá ni ó pẹ̀ fún tọ́lá torí ní bíbí ẹrú ní pẹ́rú ẹ̀dọ̀fù ọ̀fà nípa ọ̀fà bókìtì ọ̀kọ́ bá jìn ó di ara rẹ̀ ní jílé owó tó gèdè bá gbé ó di dandan kó fi nà ọ́ra rẹ̀. Oh serious ó mọ nǹkan tó máa ṣe wàá lọ sọ́dọ̀ Madam Gold sọ fún mi pé mo ní the exact gold tí mo mú fún mi kọ́nà bọ̀ láti Dubai yẹn gangan ni mo fẹ́ kò ń ṣe gbogbo rubbish tán kó ránṣẹ́ sí mi yẹn. àti gbọ́. then wọ́n ní pé mo ní kó bá mi get chain kékeré tí màá lọ sọ́mọ mi lọ́rùn. ẹ má sọ̀rọ̀ yín lọ. ọ̀rọ̀ wo ló tún kù. ọ ṣe ti sọ tán ni èmi ń kọ́ ṣé mi ò lè wọ góòdì ọmọ ìyẹn àtọmọ yín nìkan. gbogbo tí wà nílé mélòó ló ti wọ̀ tán. àyọ náà fẹ́ ra. Where's mama? ẹ káàárọ̀ sà. Báwo ni mo wo yàrá wọn sí mo fẹ́ bá wọn sọ̀rọ̀ wọn dẹ̀ síbẹ̀. Mama, I've not seen her this morning. Ibo náà lè lọ. mi náà sì rí wọn lára. bá mi wọ wá bá mi wọ wá. mo fẹ́ ra gold fún ọmọ yẹn. wọ́n máa ń gbé ọ̀rọ̀ gòdù kàmíláyà ń sẹ́yìn kò sówó lọ́wọ́ mi náà a sì máa ní nǹkan kan máa Ọlọ́run máa pèsè. ṣe fi mí lẹ̀. Mama. 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 Kí ló ṣẹlẹ̀ kí ló fòkùn? Mama. Ọ̀gá! 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 Táàbì yẹn! Irú ọ̀dìbò lọ. Mama ta ló dé yìí iṣẹ́ kiri lọ báràkì ni. Ọ̀gá! Ẹ wá wo tí mo rí o. Ẹ wo tí mo rí o. Mami, a ti ń wá yín nulẹ̀. Kàlódé wọn ló kó yé mi náà kún kò sí bá wọn. Òyì ẹ bá orí ẹ̀ dá wọn. Bí ọmọ ẹni igun ló pè mí sákìsì. Wọ́n o. Túmọ̀ kalẹ̀ jọ. Owó jàre ló ṣe lè. Orí ẹ̀ dàrú ni. Ó jẹrẹ fún wa ṣe wò. Túwọ̀ túwọ̀. Kí lẹ wí? Ilé Yeye Osun. Ilé Yeye Osun. Ṣé nílé Ifẹ̀? Are you stupid or something? It must be. Lọ sí gate your idiot! Ẹ màá mi báwo la ṣe fẹ́ gbé yín sí ọwọ́ ara yín ò ṣe fọwọ́ kàn. Stop that now, she's my mother. I know. Easy. Easy. No, it's the rope. Take it. Ọmọ sọ pé kò ṣèṣe. Kí ló máa ṣe báyìí? Oh, má worry. Má sọ mi pé o wà nínú nǹkan kan. Ó ní láti mú nǹkan náà. O kò ní jàre, I'm fine. Má bother rẹ. Má sọ fún mi pé ọ̀rọ̀ ṣe ló ń bọ́dà ẹ̀. Ọ̀rọ̀ ẹ̀ náà ni. No, you're looking so down. Look at you. Whatever you want to say by you, my wife, my bad share and all those things. Look at you now. Me like pushing away your long. Ọ̀rọ̀ ṣe yìí ti sọ mi. Wàhálà lè ní wàhálà lọ́la ni. Tí bá pè á lóun busy. Ṣé òun nìkan ló máa kọ́ ṣe student ni? Well, as a matter of fact, mi ò rò bí mi àti ẹ lè continue pẹ̀lú relationship yìí mọ́. Yes. Mi ò rò bí a mi lè continue pẹ̀lú ẹ mọ́. Ó ti sú èmi o. Papa, because of what? In Kotan Sunday, ye, boy, Jem Koto late you now. Okay, you know what? I'll talk to her. My pastor wrote them and bossing me leno. But don't tell me you're jealous. Oh, ọ̀rọ̀ owó kọ́ lélẹ̀ tó wà nílẹ̀ yìí. A ní kò múnú mi dùn.
she's not making me happy and ó ti jẹ́ kí n wà fed up. Okay, she will make you happy. I'll talk to her. She's my friend. Kò sí nǹkan tí mo bá sọ́tì. You get me? Okay, take a walk there. Let's see for me. At least you must take something before you leave here right now. I'll be right back. Nísìn tára ti wá tú mi, gbogbo tó wà nísàlẹ̀ ọkùnrin ló fẹ́ kẹ́ ẹ sọ torí ojú ọ̀gbagadè láwa ẹ̀ kí gbogbo wa ká fi ti bọ̀. Ẹ ṣeun, ṣẹ́dá fún ẹ bá ń bẹ wọn mọ́. Màmí bíbẹ̀ bàbá o. Màmí ẹ ṣe wá ẹ ṣe wá màmá. Please just get well, ẹ ṣe wá. Arákùnrin, ṣe bẹ́ẹ̀ létí. Ẹ tẹ́tí sílẹ̀ kẹ́ gbéyàwó ọ̀rọ̀. Ìyá, èèyàn kan kì í pa òun mágogo lẹ́nu o. Gbogbo ohun tó bá ń bẹ lódò òkun yín, mo fẹ́ kẹ́ máa wí báyìí. Ẹgbẹ́kẹgbẹ́ máa ń sọ ní rírí dẹ́ni ìdúró. Ẹgbẹ́ tí mo wọ̀ ni. Ẹgbẹ́kẹgbẹ́. Yeye màmí ti ń ṣàrán. Ẹ fún wọn lóògùn, màmí ń ṣàrán. Ìyá ò ṣàrán. Ọ̀rọ̀ ẹgbẹ́ wo lẹ ń ṣe? Ṣẹgbẹ́ kọ̀ọ̀kan. Ẹ tẹ́tí sílẹ̀ kẹ́ máa gbọ́rọ̀ yá. Oyún ìyàwó rẹ̀ tí ó kọ́ tí ó rí bí ibi mo wà bẹ́ẹ̀. Màmí, ẹ̀yin lẹ doyin mọ́ ti tó nú. Màmí kí la ṣe fún yín? Ẹ dẹ̀ tún sọ fún mi pé kí n má yẹ kó operate ẹ̀ hospital. Ẹ ṣàdúró nǹkan báyìí. Pẹ̀lẹ́pẹ̀lẹ́ la fi pamọ́. Yeye ẹlẹ́rìí ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ náà. Kí ni ẹsẹ̀ wọn mo ṣe yín gan-an? Ṣó ní kọ́tẹ́ bẹ́ẹ̀ lọ́wọ́ mi tí mo kì í ṣe fún yín ni? Ẹyẹ kò sí bọ́ adúrú aláya àbí. Ìṣẹ́jẹ́ mi náà. Kò ń ṣẹjọ́ yín ẹjọ́ táwa ni ẹ̀dẹ̀ ní kò ń ṣẹjọ́ yín kò ń ṣẹjọ́ yín báwo. Àtìgbà tó ti fẹ́ yàwó mo rojú rẹ̀ lẹ́mu àti pé mo sọ fún ọ kọ́ ọmọ fún ọkọ ọ̀fẹ́. Ẹ ṣe máa ní kí n má fẹ́ tó wù mí fẹ́. Má mi irú ọ̀rọ̀ lẹ́ ń sọ ìgàn. Ẹ ṣe máa ṣerú nǹkan báyìí. Màmá, ládùúrú ìfẹ́ tí mo ní sí yín, tó bá yẹ pé mo gbàgbé kú ń kọ́. Ẹ wo ẹ ṣe dá o, ẹ ṣe dá o. Ẹ̀yin dẹ̀ yeye, ẹ dẹ̀ ní ká máa tọ́jú wọn kára aṣọ fún wọn. So wọ́n ṣàdúró nǹkan báyìí tún ní kí n máa lọ́ra nǹkan fún wọn. Yeye, okùn kí wó mi ká wà. Ìyá, ṣebí tí ń gbọ́ràn. Ó fẹ́ kẹ́ máa bú mi. Ṣé ẹ rí? Ara ti tù yí o. Gbára ò tí tù yí tán. Ẹ ṣe dára kí n má lọ ṣubú o. Ẹ má ṣubú o. Èmi fẹ́ béèrè lọ́wọ́ ní báyìí. Nísìn tẹ́ ti sátọgbà. Ọ̀gbá ṣe tán àti gbà yín o. Àmọ́ ṣẹ́yìn fúnra yín ti ṣe tán láti kúrò nínú ẹgbẹ́ òkùnkùn tẹ́ ẹ wà. Ṣé ẹ ti ṣe tán láti yé sun wájú pọ̀ mọ́ tí pàkọ́? Torí ẹ ti fira yín joyè abániwọ́rọ̀ bá àrídá o. Tẹ́ ẹ bá ti ṣe tán, tẹ́ ẹ ní máa gbénú òkùnkùn tafà sínú mọ́lẹ̀. Ó di dandan kẹ́ ẹ gba ìtúsílẹ̀ dópin o. Àfàìwá ṣe léyìí. Késekése lẹ ṣì ń rí. Kàsàkàsà ń bọ̀ bàbá késekése o. Yeye, wọn bá tiẹ̀ máa ń ṣetán láti ronú pé àdá. Késekése yẹn kọ́ ló máa ń rí ibi tá a bá fi wọ́n sí. Ṣé tá a bá ti kú òǹbí nsìn, àwa apartment kékeré kan tó máa gbé wọn lè gbé pẹ̀lú àmọ́ láìláì. Exactly. Ẹgbẹ́ burúkú lẹ tẹnu mọ́ ṣọmọ kékeré yìí ni ẹgbẹ́ sọ pé ẹgbẹ́ burúkú ni. Ṣé ẹ rí wọn tẹ́lẹ̀ kẹ́ tó bí àwa bí kan fún wọn tó máa gbé àṣà àlejò gbé pọ̀ mọ́. Ẹ má ṣe bẹ́ẹ̀ o. Torí mi ò ní fẹ́ kẹ́ ẹ tara àyà ẹ̀ kẹ́ ẹ tàpá sófin Ọlọ́run. Ẹ̀yin náà mọ̀ pé kò sí bí ìyá ẹni ti lè burú tó. Lábẹ́ bó ti lè wù kó burú mọ́, kò gbúdọ̀ tẹnu ọmọ jáde pé yàwọn ṣeun tí ò dáa. Mo wá fẹ́ kẹ́ ẹ ní sùúrù. Ìyá, tẹ́ ẹ bá ti ṣe tán láti kúrò nínú òkùnkùn kẹ́ ẹ bọ́ sínú mọ́lẹ̀ kò ní séwu. Àmọ́ àfàìwá ṣe léyìí o. Mo fẹ́ kẹ́ ẹ mọ̀ pé ṣojú olóko ni láfi kó. Ìṣojú olóko ni kàn fi wẹ̀wù ẹ̀jẹ̀. Ní ìṣojú olóko kan iná làlá fi dìgbẹ́. Bẹ́ẹ̀ bá fi lè gbọ́wọ́ kankan lórí ọ̀rọ̀ àwọn ọmọ méjì tó jókòó yìí àti kókó wọn, ọwọ́ tó gèdè bá gbé ara ẹ̀ ló máa fi ń nà o. Àmọ́ bẹ́ẹ̀ bá ṣe lé àlàáfíà jẹ́ títí kò jù bẹ́ẹ̀ lọ. Mami,
nǹkan tẹ́ ṣe yóò dáa kí lẹ ṣe tí mo ṣe yín tó bẹ́ẹ̀. oríkì mi ọkọ mi. tí máa ṣe nǹkan kan fún yín ṣé bóyá kẹ́ ẹ sọ fún mi ni ẹ̀dẹ̀ mi àti ìyàwó mi là ń mú. It's okay. Femi. Sir. I noticed you've been so moody all day. Kí ló dé, kí ló ń ṣẹlẹ̀? What is bothering you? Thanks for your concern, sir. You're welcome. Ọ̀rọ̀ àbúrò mi ni. Àbúrò ẹ̀? Bẹ́ẹ̀ni, sir. Kí ló ṣe? Ọ̀rọ̀ ẹ̀ ló ń dààmú ọkàn mi. Ó ti sick for a while. Àti gbìyànjú gbogbo nǹkan tá a lè ṣe. Kò sí ìtò bọ́ sí nínú ẹ̀. State of health ẹ̀ ṣe remain bákan náà. So hard débi pé a lè identify nǹkan tó ń ṣe gangan. Ẹ lọ sí hospital, ẹ dẹ̀ lọ sọ́dọ̀ àwọn onídiagnosis. Still, you can't fathom what the problem is. Sir, I had tried different hospitals. Nothing is working. If that is the case, from what you just told me, I can see this is a spiritual problem. And you have to go to the concerned people that will, that are professionals in that area that will take it all spiritually. Sir, anyway, bóyá bí tí ẹsẹ̀ ti wá gùn dé, láàrin dé. Because really, they be mommy àti daddy wọn ṣe nǹkan tó really expose irú àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn. So, kò jẹ́ ká mọ gbèsè tá tí ẹ lè gbé lórí ẹ̀. Okay, màá fún ẹ ní nọ́mbà former student mi, Yeye Osun. Yeye Osun. Then, I'll give you a number, and I believe by God's grace, once she takes it up, it will become a non-easy. Yes. Amen. So, kò sí nǹkan tó bad nínú kéèyàn try nǹkan. So, I don't mind, sir. Please. Eléyìí ò di ẹ̀ṣọ́ ọ̀rọ̀ kò sí tó bad. I won't lie to you. Ṣòro ti spiritual issue kan tí mo discuss pẹ̀lú ẹ̀ ń gbà yẹn. Yes, yes, sir. Òun ló, ó melt away ni. Or kí n tiẹ̀ bẹ́ẹ̀ kí n sọ pé ó dust like a teacher will take a duster and dust the blackboard. Ó ṣe pa òkèrè nìyẹn. Máa píkàrà àbúrò mi yá. Lágbára Ọlọ́run. Ìgbà yẹn ni màá tún lè concentrate, sir. The body is so much on us. Lágbára Ọlọ́run. Sórí àkọ́kọ́ ní láti ṣàkín. Tí èèyàn bá ní problem, ó ní láti ṣàkín or else that problem will get you down. Daddy. Daddy Jiola. Ṣẹ́rí. Kí ló tọ́ ọmọ yín pé iná tọ̀tọ̀ ẹ̀dá lóhùn? Mo ń dá lóhùn kò gbọ́ ni. Ẹ wò mí ò lẹ́kìn gbogbo ronú tí ẹ̀ ń ro yìí o. Ẹ kàn wá jókòó sí báyìí ẹ bẹ̀rẹ̀ sí ní ronú. Kì í ṣe ìrònú ló kàn ní gbogbo nǹkan tó wà nílẹ̀ yìí. Ìrònú kọ́ ló kàn. Kí ni ohun tó kàn? Bá mi sọ̀rọ̀ tẹ́ bá ní kí n má ronú kí ni ohun tó kàn? Àbí wo ni ò tó rò nínú ọ̀rọ̀ tó wà lẹ́yìn? Ọmọ tèmi láàrin ìlú bí Ọlọ́run ṣe kẹ́mi tó lẹ́yìn. Ẹ̀dẹ̀ ní kò tó ẹ wá sọ ohun tí máa máa forí mi rò yàtọ̀ sí yẹn báyìí o ẹ kọ́ mi. Daddy, ṣé àlẹ́ máa wò yín kẹ́ máa ronú báyìí gbogbo wa lọ́rọ̀ di ọ̀la bá tí bá tún ronú báyìí ẹ̀yin náà máa tún ní high blood pressure ó dẹ̀ léwu fún family. Mo tiẹ̀ kò ń ṣe pé mo ṣe rí ìrònú pé ọ̀nà méjì ìrònú ọ̀nà àbáyọ ni mo ń rò. What I am thinking now báyìí òun láti mú ọmọ ẹ̀ máa lọ sí London so that wọ́n á lè fún ní proper attention. Àwọn specialist ibẹ̀ tí wọ́n bá dárí jọ lórí ọmọ mi wọ́n á wá solution sí wọ́n á mọ ohun tó máa ṣe. Dad, me am not in support of it o. London tó bá lọ London ló máa affect studies tèmi. Kò sí bó ṣe fẹ́ affect ẹ my dear nítorí wípé ṣé owó ni ò sí láti fi ránwọ́ ní school tiẹ̀ lọ́tọ̀ don't say that. No Dad, nǹkan iye tí mo sọ kọ́ nìyẹn mo mọ̀ pé ní enough but kò sí tí ṣé bí mo fẹ́ máa wo di ọ̀la ràn
kó dá wà ní London àbí mọ́mì ẹnìkan máa wà ń bẹ̀ definitely. No, kò kàn possible. Ṣé rí àwọn èèyàn kún bẹ̀ yẹn owó ló máa jẹ and I have enough money to do that. Tí n bá run gbogbo owó mi lórí ọmọ mi ṣé kò tó bẹ́ẹ̀ kò jù bẹ́ẹ̀ lọ ni. Dádì Diola ṣe rí Diola ó nídìí kí àwa tá a jẹ́ òbí ẹ̀ ká wà pẹ̀lú ẹ̀ ṣé mo bá ṣe máa bá sọ̀rọ̀ tá ṣe máa fọ̀rọ̀ wọ́rọ̀ fún tó máa rí wa tí mo máa dùn mo mọ̀ pé lágbára Ọlọ́run ara ẹ̀ máa yá tóun nìkan bá lọ wà lọ́hùn yẹn kò ní wà òkè. Kò burú mo ti gbọ́ tí yín. Àní wo ràn Ọlọ́run á fún wa wò lágbára Ọlọ́run ṣe ti gbọ́ ẹ wá lọ jẹun yín. Tí n bá ní mi ò jẹun sí ẹni mọ̀ ọ̀rọ̀ nù ikùn mi kò sí space. Ọ̀dà ẹ sọ bẹ́ẹ̀ lánàá ẹ ṣe jẹun throughout alẹ́ àná nìyẹn ẹ sọ bẹ́ẹ̀. Dádì Diola mi ò láì gbogbo nǹkan tẹ̀ ṣe èmi ò láì gbogbo eléyìí ṣé ẹ fẹ́ kó bí mi náà ni. Báwo díẹ̀ wà máa jẹ. No ẹ wá lọ jẹ. Sorry. Ẹ ǹlẹ́ ìyá wa ẹ ra màmá àgàgà mi dá yín ẹ kún òní náà. Ẹ jọ sísí mi jọba mi sọ fún yèyè pé àdún wọn ní àlejò torí ojú ń kàn mí. Mọ̀mí yẹyẹ mi. Jọ jàre sísí mi bá mi sọ fún yèyè jàre pé wọ́n lálejò ń bí. Mọ̀mí you have to stop this yẹyẹ mi sẹ́. Ẹ ní sùúrù ìyá wa ẹ fọkàn yín balẹ̀ bẹ́ẹ̀ ṣe ti dá sẹ̀wọ̀nú àgbàlá mi ẹ ò tún sunkún mọ́. Àmín. Ẹ wá ní ogun àsáré pẹ̀lú orí ọmọ. Àmín. Ọkùnrin onífọmọdà yín láàmú. Àmín. Ṣé bí ọ̀rọ̀ ọmọbìnrin ilẹ̀ bá débí? Mi sọ wọn kan fún wọn nọ́mbà nìkan mọ́ gbà. Èyí bẹ́ẹ̀ ni. Ọ̀rọ̀ yẹn á dayọ̀. Ẹ ò ní sunkún lórí ọmọ. Àmín. Mo wá ní bábàtà fọ̀sẹ́nu náà yín. Àmín. Lábẹ́ bó tilẹ̀ hùn kó kéré mọ́ ẹ ò ní sunkún. Àmín. Ẹ ǹlẹ́ Ọ̀ṣun á tọ́ wa sọ́nà. Àmọ́ ọkọ yín ńkọ́? Ọkọ mi wà ní. Ṣé wọ́n mọ̀ pé ń bọ̀ ń bí? Mi sọ fún pé mò ń bọ̀ bí. Ẹ kó o kú. Ṣé ẹ mọ̀ pé wọn kì í fárí lẹ́yìn olórí ni? Àti pé kò sí bá a ṣe máa ṣòṣà tí làbẹ́làbẹ́ ò ní mọ̀. Ẹ bá ti sọ fún wọn kẹ́ ẹ tó wà. Tí bá sọ fún náà kò ní tẹ̀lé mi wá bí. Wọn ní tẹ̀lé yín. Kí ló dé? Daddy, maybe. Ó bà ní kò bàjẹ́ nípa bó ṣe máa dé bí yẹn àbí bàbá ṣe máa ṣe Ọ̀ṣun àtọwà sọ́nà àmọ́ mo fẹ́ kẹ́ ẹ fọkàn yín balẹ̀ kíní kan ò ní ṣe yín o òjòjò wà ní ṣòwò kó má nàjà ṣe ẹrọ ọmọ yín tẹ torí ẹ̀ débí lágbára Ọ̀ṣun kókó báyìí lára ẹ̀ ló lè. Ìwọ ọmọbìnrin jọ mo bẹ̀ ẹ́ ní fi adé mi kó fi dé mi o kí ló lè tó yìí orí mi ń di à ń ṣe babaláwo nǹkan ọkọ̀ bẹ́ẹ̀ rí ni ìyá Ọ̀ṣun kí ló ń jẹ́ ìyá Ọ̀ṣun o kò fẹ́ kọ́ máa fi mí jẹun ṣá láti ọjọ́ tí ìwọ ti wà pẹ̀lú mi ṣé o ti rí mi lé babaláwo rí ni àbílẹ̀ oníṣègùn dá mi lóhùn tó wá ní kémi ní ìṣòro lé ìyá Ọ̀ṣun kan ẹ wá gbọ́mọ tèmi ẹ lọ lé ìyá Ọ̀ṣun àbí kí ni ládàáda yìí mi tún gbọ́dọ̀ rírú ẹ̀ mọ́. Ẹ wo Dádì Diola àkọlé jókòó ká máa wò báyìí lóòótọ́ à ń gbìyànjú láti jọ yìí ṣùgbọ́n tí mo ti rojọ́ káàkiri ẹ̀kan tí mú mi lọ sọ́dọ̀ wúmà yẹn ẹni tí mo dẹ̀ sọ kì í ṣàgbàlagbà ọmọ kékeré ni ọlọ́kọ̀ sọ pé ọ̀nà tiẹ̀ nìyẹn ni. Iṣẹ́ yẹn a máa àtàrí ẹ̀ sọ́dọ̀ àwọn ẹlòmíì kò ń ṣe sísàkánì mi ọmọ Ọ̀ṣun àbí mi ì fẹ́ ya Ọ̀ṣun mi ì fọ́mọ Ọ̀ṣun mi ì fẹ́ bíbí Ọ̀ṣun mi ì fẹ́ ẹni tí náà Ọ̀ṣun is that clear? Ẹ wo èmi ò sọ fún kẹ́ tẹ̀lé mi mi ì sọ fún kẹ́ tẹ̀lé mi ẹ kàn aláwọ̀ mi káyọ̀ kí n gbọ́mọ mi lọ tèmi nìyẹn. Mo lóò ní gbé ọmọ tèmi lọ and again jẹ́ sọ fún ẹ mo tẹ̀ tí make up mind mi mo ń gbọ́mọ yẹn lọ sílùú ìmọ̀ ni ṣùtàn ẹ rí i pé tó bá máa padà débi àti mo ti decide ẹ gbàgbé mi lọ ẹ má gbé ọmọ mi lọ sílé ìyá Ọ̀ṣun kankan lẹ́yìn mi mọ́ is that clear? Kí ló ń ṣe yín báyìí? Dádì Diola ẹ wò èmi ò náwó sí pé kẹ́ gbé lọ sílùú tẹ́ bá gbé lọ sílùú ògbó ta ló fẹ́ dúró ti ọmọ yìí ta ló fẹ́ dúró ti àkọsọ gbẹ fún lájọ ẹ̀kọ́ sọ pé bá jọlẹ̀ bá jọlẹ̀. Ó dá máa dúró ti fún àmì sọ́hùn. Ẹ wò kí wọ́n dà kó bóyá ẹ sọ́njọ́ sí pé kí n lọ sọ fọ́kàn mi mú kọ̀rọ̀ sí yín lẹ́nu ni èmi mọ̀ pé kò ní wá torí pé kò lẹ́ẹ̀ká máa tójú bọ̀lé káàkiri èmi mo dẹ̀ mọ nǹkan tó ń ṣe mí kò ó lóun ò wà. Ìyàwó ẹ ní sùúrù ṣé rí ibi tọ́rọ̀ gbédè sùúrù la máa fi yanjú ẹ o èmi dẹ̀ wò pé ká má fàárí lẹ́yìn olórí torí ẹ̀ mo ṣe ní kẹ́ fi tó olórí lẹ́yìn létí ṣùgbọ́n bọ́rọ̀ ṣe wá rí sìn wọ́n ní bí ẹrù bá kọlẹ̀ tó bá kọ òkè ó tún níbì kan táwọn àgbàlagbà máa ń gbérú ẹrù bẹ́ẹ̀ sí ibẹ̀ la máa wá gbé sí báyìí o mo fẹ́ kí ẹ ṣe sùúrù ó dẹ̀ dá mi lójú pé
Ọ̀ṣun á tọ́ wa sọ́nà. Àṣẹ o. Ẹ̀mí dáhùn. Àṣẹ. Ẹni sùúrù. Ṣé mo dúpẹ́ o. Tútù ní rọkí, tútù ní rọ bàbà, tútù ní ròjé. Ilé olúwarí kan kì í gbóná o. Kó tù ọ́, kó rọ̀ ọ́, kó bá ẹ o. Kó má ṣe gángan gan mọ́ o. Má máa jíjó òwèrè kiri. Má máa jíjó àfínwín. Mo ní kó tù ẹ́ kó rẹ̀. Ṣíní kò ní ṣí ẹ́. Kára rẹ̀ ṣe kókó bí ọ̀tá. Wo ẹ̀yin arábìnrin èyí tó ṣètò. Ẹni sùúrù, ẹni sùúrù, ìdí kan ṣe kan tán fẹ́ ṣe. Mo ní ìtòṣètò ẹmọ tó fi pamọ́ lórí fún mi ní. Ṣé ẹ̀yin mọ tó gbé dání tó fi pamọ́? Ẹ wo ẹ má compound. Please don't compound this girl's problem. Sir, àwọn náà kàmù nǹkan tó ń ṣe yẹn, nǹkan tó ń ṣe yẹn ó ti strike ẹ̀ bó ṣe máa. Gbẹ́nu òṣì sọ́hùn. Gbẹ́nu òṣì sọ́hùn. Please, ṣe bó ti ṣe tán. Dádì wa ẹni sùúrù, mi ò tí ì lè lọ báyìí. Mi máa mi gbà kó ṣe ọmọ please. Máa lọ please. Ẹ má jẹ́ kán lè jẹ́ kán ṣe wẹ́rẹ́ rí gbọ́ ọ̀rọ̀ ọmọ yìí ti ń balẹ̀ ní jẹ́ kán ṣe nǹkan tó fẹ́ ṣe. No. Ó tẹ̀sẹ̀ ẹ̀jẹ̀ gbogbo yín provoke mi o. Ọmọbìnrin yìí tó ṣètò o tó wo bọ́dì ẹ̀ o tó kankan máa palẹ̀ mọ́ ẹ̀ máa sọ ẹ́ síta o. Dad ẹni sọ̀rọ̀ ẹ jẹ́ kárí rántà. Ṣé o yá wẹ̀rẹ̀? Àbí kan ṣe léyìn? Ẹni sùúrù bàbá wa. Kí ni ṣé mò ń jà báyìí? Ẹ gbọ́n náà ṣé mò ń jà báyìí? Mo ní ìtò ṣe pẹ̀lú ọmọ mi tó abọ́. Please excuse me please. Ẹ kúrò bẹ́ẹ̀. Eré ọmọ kékeré ni. Ògbólógbò ewúrẹ́ ní jí tí fẹ̀yìn lẹ́yìn kéké. Ògbólógbò àgùntàn ní jí tí fìrù rẹ̀ fọ́fèrè. Ògbólógbò ràwọ̀ ní jí fojú koṣù lálẹ́ di ọ̀run. Kọ́nàkọ́nàkì dúró gbókọ́ tiẹ̀ lẹ́ẹ̀mejì kó tó dáhùn. Bẹ́ẹ̀ léwúrẹ́ ké, bẹ́ẹ̀ làgùntàn fọhùn. Màálù tó jẹ́ bàbá ńlá bàbá wọn. Bẹ́ẹ̀ ní kété ẹ̀ ní mẹ̀sí àwọn olótùfẹ̀. Gbogbo tí bá ń bẹ́ẹ̀nù rẹ̀ lórí ọ̀rọ̀ ọmọ yìí ó yá máa wí. Àbódè líle máa gbá ọmọbìnrin nínú ọkọ máa gbá lẹ́sẹ̀ ní mú abẹ́. Daddy. Ṣùgbọ́n àbàtà àpàjọmọjọ yẹyẹ fún. Ẹ dákun ẹjọ́ má kó bá di ẹjọ́ ẹ ṣàlùyẹ. Ẹ ní sùúrù. Ẹ má kó bá di ẹjọ́. A ní ẹni sùúrù. Ẹni sùúrù iná pariwo ni ariwo tẹ̀ pa ni. Can you imagine? Can you imagine the love I have for my family? Ìfẹ́ tí mo ní sí gbogbo ni. Ó ní náà. Ó ní gbogbo effort wọ̀nyí. Fáfá ni gbogbo wa ní kì í ṣe pé mo dédé ṣe mo lò lóòótọ́ owó tí mo dẹ̀ ní gbogbo àná àjọ nà. Bàbá Adéọlá. Ìyá Adéọlá. Ọmọ mi ló fi ṣògbọ́n owó. Mi sacrifice. Àṣekà ni wọkùnrin yìí. Ìka ni ẹ o wọkùnrin yìí. Ká ní bàbá tiẹ̀ náà. Bàbá tẹ̀mí ò kì í ṣèkà. Bàbá mi ò kì í ṣèkà. Bàbá ẹ ló sún mi sí. Ọ̀rọ̀ tí fẹ́ bẹ́ẹ̀ sọ yìí mi ì fẹ́ kíyàwó ẹ̀ gbọ́ rárá. Bẹ́ẹ̀ ni ìdí nìyẹn tí mo fi pè pé fẹ́ rí ẹ ní bẹ́ẹ̀dúrúmù ọ̀dọ̀ ẹ̀ kọ̀ọ̀kan kó lè jẹ́ àárín mi pẹ̀lú ẹ̀. Adéọlá ni sórí gbogbo làkàkà ẹ àti gbìyànjú ẹ wípé kò lè jẹ́yàn kò lè là kò lè lù ó ní mo rí mo dẹ̀ ti rí ibi tó pín sí. Sórí òótọ́ ni àwọn àgbà bọ̀ wá tó ní àtẹ́lẹwọ́ ẹni kì í tó ní jẹ àmọ́ bí ẹ̀dá ò bá ti mọ̀nà là ọ̀nà àti là kì í yá. Àti pàápàá sórí ọmọ mi tó wà lọ́wọ́ ẹ̀ kò ń ṣe ọmọ tí ìyá lè jẹ rárá. Àbí nígbà tí wọn náà fẹ́ tó kú lọ́dọ̀ mi tó dọ́dọ̀ ẹ̀ ó ráwọ̀ ìyá lọ́dọ̀ ẹ̀. Rárá sá o ìrọ̀wọ́ ìyá lára ẹ̀. Lọ́wọ́ mi sórí lẹ̀kẹ̀ tó wà lọ́wọ́ ẹ̀ wàá fi sí ọwọ́ ẹ̀ ni wàá jẹ́ kó máa wà lára ẹ̀ ní gbogbo ìgbà. Sórí níwọ̀n ìgbà tí lẹ̀kẹ̀ bá ti ń wà láwọ̀ ẹ̀ tó ń wà lọ́rùn ọwọ́ ẹ̀ sórí jíjẹ ni mímu níná lílò àti pàápàá láti jẹ́ èèyàn pàtàkì láàrin àwùjọ àti láàrin ìlú ìrọ̀rùn ló má bá dé. Ẹ ṣe Sàràbí kò tó pẹ́. Ẹ̀yin náà pẹ́ fún wa. Àmín. Ọlọ́run wa ní fi kó tó yáwọ́ wá pa yín báyìí. Àmín. Ẹ̀ẹ́dẹ̀ jẹun mọ́ pẹ́ẹ́pẹ́ẹ́pẹ́. Èmi náà wà ní ṣìwàwò lọ́dọ̀ yín o tó máa jẹ́ kẹ́ wá rí mi tẹ́ bínú sí mi Ọlọ́run jẹ́ kí mi náà ṣe. Ẹ ṣeun sá.
ṣùwárí tí mo ṣe fún ẹ mo ṣe torí ọmọ mi ni nítorí pé ọkọ ọmọ ẹni náà ni mo ti mọ̀ pé níwọ̀n ìgbà tí mi ti ṣe lé fún ẹ ìyà ò lè jọmọ mi gbogbo nǹkan abọ́ sí rọrùn àmọ́ èèwọ̀ kan tó wà ń bẹ̀ ni pé sórí obìnrin lóbìnrin máa máa jẹun mo rí ọmọ mi ńlẹ̀ tó jẹ́ obìnrin tí mi fún mi lẹ́kẹ̀ẹ́ kí tó fún wọn má jẹ́ kó gbọ́ rárá nǹkan tí mo fún ẹ tí mo ṣe pẹ̀lú ẹ má jẹ́ kó yé má jẹ́ kó mọ̀ kó jù bẹ́ẹ̀ lọ. sí báyìí mo lè dànù àṣà náà mi kẹ́ mo sọ bẹ́ẹ̀ ò dé di bẹ́ẹ̀ wò dá ṣe bá máa ṣàgbọ̀gbọ̀ dídì náà a máa gbọ́ àwọn síkírọ́tì wọn máa páàkì. jẹ́jẹ́ mi ń jó bàbá mi kiri ọmọ mi ìyá mi kí la máa ṣe ṣùgbọ́n mo kàn fẹ́ bẹ̀bẹ̀ kan ni ṣé gbogbo ilé á wà lálàáfíà ara ọmọ mi á yá kò dẹ̀ ní ṣe bàbá. gbogbo ilé pátápátá ló máa yẹ yàtọ̀ sí wọ. kí ni mo ṣe tó bẹ́ẹ̀. Ilé kẹta.
Daddy wọlé kó gbọ́dọ̀ ṣe daddy. Ṣé ẹ wo bí? Daddy. Ẹ ní sùúrù. Ṣé yín ò mọ̀ pé kò yẹ ká máa fi kánjúkánjú jayé? Kò yẹ ká máa fi kìràkìtà pílé ọlá. Ohun tó yẹ ká fi ṣàgbà. Wọ́n ní ká má fi ṣèbínú torí bó pẹ́ bóyá ìrì ẹni a máa tó ní lọ́wọ́ dandan. Ọ̀rúnmìlà nígbà tó ń bọ̀ nílé ayé àwọn èèyàn kan sáré. Ó ní ẹ̀yin asúré tètè ẹ máa nìṣó. Èmi àrìngbẹ̀rẹ̀ mú ń bọ̀ lọ́nà. Torí asúré tètè ò ní súré títí kó kọjá lé. Irú àrìngbẹ̀rẹ̀ ò ní sùn sọ́nà. Ẹjọ́ ṣe nígbà tí màmí ẹ ti ṣe kó tó fẹ́ ṣe ṣí bá ọmọ mi máa yá. Péré lọ́lọ́gọ́jì. Àkìbókun ẹyẹ lórí ìtẹ́. Ẹ fọkàn yín balẹ̀. Ẹ palẹ̀ mọ́ kí n tó ń mú kó tán lẹ̀. Ẹ kú oríire o.